àbí nǹkan kan. Mo wá gbọ́ kíní yẹn, ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó lè ronú, ó wà logical in his thinking, tó bá gbọ́ nǹkan bẹ́ẹ̀, tó bá jẹ́ pé mo fall sí irú category àwọn tó ti ń sọ ọmọ lórúkọ yẹn àbí, the first thing tí mo kọ́ fẹ́ ṣe ni pé ṣé ń tẹ́ni yìí sọ ṣé lóòótọ́ ni àbí irọ́. Nígbà tí mo bá ṣiṣẹ́ lórí ẹ̀ tí mo rí pé òótọ́ mà ní, so nǹkan tí mo sọ mọ́ mi rè nǹkan tó ń jẹ́ ní ẹsẹ̀kẹsẹ̀ ni máa sọ fún mi kó pààrọ̀ orúkọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀, ká tó wá sọ pé àtúnṣe ra wọn tún sì tún sọ ọmọ ní orúkọ yẹn tán dẹ̀ ti gbọ́ ohun tẹ́ni yẹn sọ. Ibi tí ẹ lè mọ̀ tí ọ̀rọ̀ ẹ̀sìn tó burú dé nìyẹn, brainwashing, nǹkan burúkú pátápátá ni. So iṣẹ́ kékeré kọ́ láti yọ ọpọlọ àwọn èèyàn kó lóko ẹrú. Ẹni yẹn tó sọ̀rọ̀ pa spirituality wa. Èmi ò ń ṣe babaláwo, bọ̀ mo nífẹ̀ẹ́ sí ṣẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń padà sínú ẹ̀sìn, ṣùgbọ́n mo kàn láti mú àmọ̀ràn wá tí mo tiẹ̀ ti rò pé bóyá ńgbà tá a bá fẹ́ parí ètò kí n tó lọ ní màá sọ yẹn. Òun náà ni pé ṣẹ́rí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń padà sílé pé àwọn fẹ́ lọ máa ṣe ìṣẹ̀ṣe nísìn. Ìṣẹ̀ṣe òun ṣe nǹkan tó máa kan sọ pé ó kàn lọ kórìbọ̀ just like that. Ó ṣe pàtàkì kí o lọ join group tí ẹ ti máa kọ́ nípa ìtàn, látòrí ìtàn ìṣẹ̀dálẹ̀ wa, tó jẹ́ pé ìwọ gan fi mọ̀ wípé tán bá ń sọ̀rọ̀ Ádámù àti Éfà, Ádámù àti Éfà tí wọ́n sọ yẹn kò tí ẹ fi ibi kankan kàn ẹ́, kò ní ìtumọ̀. Mo ara àwọn kan tó máa wá sí ibà tó máa wá sọ pé ta ló lọ́n kọ́kọ́ dá, wọ́n fẹ́ kó sọ pé Ádámù àbí Éfà. Kí ló kàn á pẹ̀lú Ádámù àti Éfà? So oníkálukú ìlú ló ní ìtàn ìṣẹ̀dálẹ̀ tiwọn. Àwọn Abrahamic religion ni wọ́n sọ̀rọ̀ nípa Ádámù àti Éfà. Báwo ni tiwa? Kí ni ìyàtọ̀ láàrin babaláwo, onífá, olórìṣà, adáhunṣe? O gbọ́dọ̀ mọ̀ yàtọ̀, o gbọ́dọ̀ mọ̀ ìtàn ìṣẹ̀dálẹ̀, kí ta lògún, kí ni ìyàtọ̀ láàrin irúnmọlẹ̀ àtòrìṣà, ta lògún, ta ní Ṣàngó. So nígbà tí yẹn bá mọ̀ gbogbo kíní yẹn ni wàá fi wá mọ̀ pé lẹ́nìkan ò lè kàn fi nǹkan kan, torí àwọn tán máa ń wá tán mọ̀ nǹkan kan ní ṣe bí Ṣàngó, ṣe bí Pokùnso ní, ṣe bí olójọba lọ́yọ̀ọ́. Ohun tó gbọ́ nìyẹn. Kò mọ̀ yàtọ̀ láàrin Ṣàngó Aláàfin àti Ṣàngó Ayílẹ́gbẹ̀ẹ́ ọ̀run. Nígbà tó bá dẹ̀ lọ oníṣẹ̀ṣe ní ẹ tó tọ́ pé ó ń ṣe fá, tó mọ̀ yàtọ̀ láàrin Ṣàngó Ayílẹ́gbẹ̀ẹ́ ọ̀run àti Ṣàngó Aláàfin. Tán sọ pé wọ́n pe ẹ̀kíní ní Ọlọ́run, wọ́n bọgi wọ́n pọ̀fẹ́, wọ́n bọgi wọ́n bọ ọ̀pẹ, wọ́n pe ṣìgìdì ní Ọlọ́run, wọ́n pe kíní kan òrìṣà lọ́lọ́run wọn. Kò ní ìmọ̀ kankan ju ìwé tó gbé dání yẹn. Níbo lóníṣẹ̀ṣe ti ń pe Ògún, Ṣàngó àbí irin àbí igi ní Ọlọ́run? Ọdún wọn ní ẹni tó bá fẹ́ báyàn lórin jẹ́ kò ní báyàn gbé bí èèyàn ṣe kọ́. So káwọn ọ̀dọ́ wa bá wọlé sínú ìṣẹ̀ṣe, kì í ṣe pé mo fẹ́ lọ tẹ̀fá, mo ti dóníṣẹ̀ṣe. No, o gbọ́dọ̀ mọ ìtàn, kó mọ everything, tó yẹ pé tán bá pèèyàn gan ní babaláwo, irú èmi nísìnyí mo lè easily níwọ̀n bá ìmọ̀ tí mo kàn ti ní láti mọ̀ pé ẹni yóò ń ṣe babaláwo gidi láì jẹ́ pé mo kọ́fà. Torí tó bá ti ń kọ́ ẹ̀kọ́ tó ti ń ní ìmọ̀ nípa ẹ̀, wàá lè deep, wàá lè mọ kí ló wà really about. So mo rò pé mo ti àdírẹ́sì mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ìbéèrè nìyẹn. So tá bá fẹ́ gbẹ́ni tó bá tún kàn wọlé. Ẹ ṣeun bàbá wa. Kò tí kàn yín sà. Universal Black, is it Universe Black? Ẹ jọ̀ọ́, ẹ bá gbóhùn sókè sà. Ẹ ṣeun. Mo ṣe làbọ̀rú ẹ̀ lọ́bọ̀ yìí o bàbá wa. Ẹ pẹ́ fún wa o. Ẹ ṣeun. Orí yìí ò ní ború. Ẹ ṣeun. Ìbéèrè kékeré kan ní èmi kan nídìí mi ní gba àsìkò púpọ̀. Èmi gẹ́gẹ́ bí ọ̀dọ́, for example, kí ni mo lè máa ṣe ní agbègbè mi? Nítorí ṣe mọ̀ wípé àwa black tá a bá lọ sílùú àwọn Arab yẹn àbí àwọn kìíní a kì í feel comfortable. A sì ti mọ̀ wípé àwọn Fúlàní yìí àwọn Arab ni wọ́n ń ṣiṣẹ́ fún.
èmi á like láti máa make them uncomfortable ní agbègbè mi. Like kí ni mo lè máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire tó jẹ́ pé ó máa hàn wípé ok eléyìí Yorùbá ni eléyìí ẹ má jẹ́ ká gbélé ìdébẹ̀, àbí kí la lè máa wù bí ìwà tá fi máa jẹ́ ọmọ tó máa fi hàn pé ọmọ Yorùbá gangan ni wá, tá fi lè máa make àwọn people yẹn uncomfortable. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣé. Mo kọ́kọ́ ní ìbéèrè bíi méjì kan. Ìtẹ́bá ní agbègbè yìí, níbo lágbègbè yín, ṣé Nàìjíríà lẹ́ ń gbé? Mi sí ní Nàìjíríà. Okay, answer yẹn máa lọ sí àwọn answer yẹn máa lọ fún àwọn tó wà ní Nàìjíríà. Okay, ó ti yé mi sìn. Okay, since tẹ́lẹ̀ Nàìjíríà jẹ́ kí n sọ bí gbà pé bóyá ẹni tó wà ní Nàìjíríà. So àwọn ọ̀dọ́ àkọ́kọ́ náà mo ti sọ lẹ́ẹ̀kan pé káwọn ọ̀dọ́ máa pera wọn, káwọn náà bá ara wọn sọ̀rọ̀. Gbogbo orú ìta ti gbọ́ mi lónìí kán máa share pẹ̀lú ara wọn. So kán máa wá like minds, kán máa wá àwọn tán jọ ń ronú bákan náà, kán máa bára wọn sọ. Àbọ̀rọ̀ mi ò yé. So kí àwọn náà máa form group. Then láti pé kí lè lè máa ṣe láti make wọn uncomfortable, mo understand yẹn, mo dẹ̀ like yẹn. Ṣé ẹlẹ́sìn wo lẹ́yìn? Mùsùlùmí ni mí tẹ́lẹ̀. Okay, so tó bá jẹ́ pé wàá ṣe mọ́ àbẹ́ tí ń ṣe but ẹ fẹ́ kàn máa rí pé ìjẹ́ Yorùbá yín number one, gbogbo alamọ̀ pọ́n takò kéèyàn fi ìlẹ̀kẹ̀. Àbúrò mi ò yé, wọ́n takò wọn fẹ́ gbogbo nǹkan tí ó jẹ́ àṣà àti ṣe wa tó yẹ pé wọ́n ń condemn kéèyàn máa ṣe, kéèyàn dẹ̀ máa ṣe èyí tẹ́ lè ṣe jù tó bá yẹ pé ẹ̀sìn ṣẹ̀sìn yẹn tí ẹ lè fi jẹ́ kán mọ̀ pé ìjẹ́ Yorùbá yín ló come first ni pé tán bá ń ṣe ìwúre ẹ̀yin pé ládùúrà. Ẹ máa ṣe àmì, ẹ máa ṣe àṣẹ, wọ́n á ta sí wọn padà wípé kí ni túmọ̀ àmì àṣẹ ni ìran bàbá wa ń pè. Kò sí nǹkan tó ń jẹ́ àmì, nítorí pé a ti ya ọmọ àlè ni a ṣe ń sọ wípé ká máa sọ pé amen àbí àmì. Kò sí nǹkan tó ń jẹ́ àmì, torí pé wọ́n ti gbà pé àwọn tó ń ṣe àṣẹ làwọn oníṣẹ̀ṣe, wọn á fẹ́ máa bá àwọn oníṣẹ̀ṣe sọ nǹkan sọ, wọ́n wá ń ṣe wọ́n sọ amen, wọ́n sọ di àmì. Kò sí nǹkan tó ń jẹ́ àmì. Àmì ò ń ṣe de Yorùbá, wọn fẹ́ níṣẹ́ kan ṣàṣẹ, wọ́n fẹ́ ṣàmì ni. Ohun tí ó dẹ̀ yé wọn ni pé kò sí ẹnikẹ́ni tí ó bá ti ń sọ èdè Yorùbá ó ti ń kí ifá, àfi tó bá sọ Yorùbá ló kù. Níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé Yorùbá ló ń jáde lẹ́nu ẹ̀ ó ti ń kí ifá. Ara tí ò yé wọn nìyẹn. So bẹ́ẹ̀ ṣe ìmúra yín ẹ máa jẹ́ kán rí pé ìjẹ́ Yorùbá yín ó ṣe pàtàkì sí yín. Ṣọ́rọ̀ mi yẹn sìn, gbogbo àwọn kéékèèké bẹ́ẹ̀ yẹn lè máa ṣe tí àwọn ọ̀dọ́ mi gan tán yẹ pé wọ́n súnmọ́ yín, wọ́n á máa béèrè ẹ̀ẹ́dẹ̀ máa làwọn lọ́yẹ wáyé tí wọ́n máa ṣe àmì. Kí ni ìtumọ̀ àmì? Àbí àmì kọ́ ní àwọn Mùsùlùmí ń sọ àṣẹ, ìtumọ̀ ẹnìyẹn. So kí ló dé tí mi lè ṣe dé bàbá mi? Tẹ bá lórúkọ yẹn lè máa jẹ́ orúkọ Yorùbá, tẹ bá jẹ́ pé orúkọ tẹ ń jẹ́ nísìnyí ìwọ̀n mọ orúkọ tẹ ń jẹ́, tẹ bá mọ̀ túmọ̀ èdè Yorùbá, kí ló dé tẹ máa jẹ́ bẹ́ẹ̀? Kí ló ṣèdè tí yín? Kí ló ṣèdè yín? Kí ló ṣàṣà yín? Kó ẹrú kankan ojú bẹ́ẹ̀ yẹn lọ náà. So gbogbo àwọn kan tẹ lè máa ṣe nìyẹn láti máa fi ìjẹ́ Yorùbá yín máa fi hàn sí àwọn ọ̀dọ́ tó kù lágbègbè yín àti àwọn tẹjọ wà nínú ẹ̀sìn yẹn náà tó yẹ pé bóyá ojú tiwọn kò tí ì là. Odùfá kan ló sọ wípé ohun abínibí kì í wọn òun ló ń yá wọn lára. Adífá fún ìwọ́de rẹ̀ tó ń ṣe alábàárín ẹja. Odùfá kan ló sọ wípé ó ń dùn ó yún ìgbẹ̀yìn láàmú. Adífá fọmọ tó fi bàbá ẹ̀ sílẹ̀ tó ń pe bàbá oníbàbá ní bàbá. Wọ́n dẹ̀ ní ẹni abáwádìí là ń bá relé, ẹni ajáwá lájá ń bá lọ, bàtọ̀ nífẹ̀ẹ́ lẹ́sẹ̀ sílẹ̀ ìwòrì méjì. So ó lọ bẹ́ẹ̀ tí Fágán ti ń jẹ́ ká mọ̀ wípé ibi tó bá wá òun ni kò kọjú mọ́. Tó bá fi bàbá ẹ̀ sílẹ̀ tó ń pe bàbá oníbàbá ní bàbá, ó ń dùn ó yún ìgbẹ̀yìn ẹ̀ nìkan láàmú. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé gan-an.
ṣé mo lè láti mọ wípé ká stop láti mọ ta àwọn ilẹ̀ wa fún àwọn Fúlàní àbí Haúsá. Yeah, of course kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ìjọba wa gan yẹ kán ti ṣe òfin ó jẹ́ pé yẹ kàn máa bá ti máa talẹ̀ ó yẹ kó lóye ọdún tó lè sọ pé lẹ́ni pé 50 years náà fẹ́ ṣe bóyá 100 years bóyá 99 years iṣẹ́ pọ̀ tó yẹ kí a ti ṣe iṣẹ́ rí èmi sọ iṣẹ́ tó yẹ ká ti máa sọ̀rọ̀ ń pàṣìn kọ́ là ń sọ̀rọ̀ ń pàṣìn bọ́ torí pé nǹkan ti bàjẹ́ gan ká tó wake up ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà táwọn ọmọ Ìgbò jáde ń jọ sí tán ní Èkó pé no man's land lẹ́kọ̀ọ́ gbogbo àwọn yẹn wa tán súnmọ́ mi mo sọ fún wọn pé kí ni problem yín ẹ fẹ́ blame wọn pé wọ́n ní no man's land ni wọ́n right now kí ni àwọn olórí wa àbí àwa ọmọ Yorùbá kí la ṣe láti jẹ́ pé kí ẹnikẹ́ni tó bá wọ Èkó kó mọ̀ ìpè ilẹ̀ Yorùbá náà ń pè bíbá ẹ̀ àwọn ọmọ wa gangan pidgin tàbí kan sọ English wọn gbọ́ wọn gbédè bàbá wọn ìlú wa owó kò sí tó yẹ kó wọ Èkó kó má mọ̀ pé ilẹ̀ Yorùbá náà ń pè bíbá ẹ̀ gbogbo ń tọ́kọ ó yẹ kó dé University of Lagos kan kọ́ Gàdàgbà ilé ẹ̀kọ́ gíga ti ìlú Èkó kan wá kọ́ University of Lagos sí ní abẹ́ wíníwíní kan dẹ̀ kọ́kọ́ fàmì sórí ẹ̀ pápá ọkọ̀ òfurufú ti Muritala Muhammed Gàdàgbà báyìí ló yẹ kọ́kọ́ sókè kan wá kọ́ Murtala Muhammed Airport wíníwíní sí lábẹ́ kò gbọ́dọ̀ come first gbogbo street wa Òṣàtọ́lá street òpópónà Òṣàtọ́lá kan dẹ̀ fàmì sí kan wá kọ́ Òṣàtọ́lá street sí ní abẹ́ wíníwíní bó ṣe ń tán pé a kàwé ṣùgbọ́n àgbọ́n problem tí mi ní pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nìyẹn arapa àdẹ̀gbọ́n náà ní ká máa rò pé ẹni tó kàwé òun ló gbọ́n àwọn bàbá wa dẹ̀ ní ọgbọ́n ìwé ò kàn gbọ́n àwa fúnra wa la gbógun tira wa a promote àṣà àti ìṣe wa gbogbo àwọn kéékèèké tá a ignore yìí ìfàsẹ́yìn ló ń mú wá kò dẹ̀ jẹ́ kí ẹnikẹ́ni rí wa bí ẹni tó serious kí ló dé táwọn gọ́fúnà tí wọ́n bá ṣe yẹn ta ló fẹ́ mú wọn sí ẹ kọ́ pọ́ọ́dé gbogbo train station wa gbogbo announcement tán máa ṣe Yorùbá kán dẹ̀ sọ English tán bá sọ Yorùbá lẹ́ẹ̀mejì kán sọ English lẹ́ẹ̀kan gbogbo nǹkan tán bá kọ báyìí kán kọ́ ní Yorùbá kán wá láti lọ káàkiri ayé àti ìrìnà England tèmi wáyé orílẹ̀-èdè 4 ló wà nínú England àwọn Scottish wà ń bí àwọn Welsh wà ń bí àwọn English wà ń bí England àti Northern Ireland tó bá máa fi drive bí 2-3 hours láti London yóò ti wọ Wales movement tó bá ti wọ Wales báyìí bóyá Cardiff o ti máa mọ̀ bóyá Barry Street o ti mọ̀ Swansea o ti mọ̀ pé o sì ní English speaking side mọ́ torí èdè wọn Welsh ló máa rí tán máa fi kọ́ gbóhùn tán kọ́ tán bá tiẹ̀ máa kọ́ English wọn á kọ́ sí lábẹ́ tí wọ́n ló máa dẹ́ṣẹ̀ Gàdàgbà lọ sí Scotland the same thing lọ sí Ireland Northern Ireland wàá bá bẹ́ẹ̀ gbogbo wọn lápapọ̀ wọ́n jẹ́ United Kingdom tó bá wà nínú England nìkan Manchester Liverpool Birmingham London kankan Leeds English àwọn náà dẹ̀ ní kọ́ èdè àwọn ti Scottish yẹn àbí ti Welsh àbí ti Irish wọn ní kọ́mọ̀ tí wọ́n bọ̀ torí pé àwọn ti dominate làwọn yòókù sì jẹ́ pé wọ́n á wá padà kọ́ English sí ní abẹ́ but tí wọ́n ló máa wà lókè so these are the things tó jẹ́ pé àkíyèsí ká máa pera wá sí so kí wàá ló fẹ́ẹ́ fi sọ pé orílẹ̀ kò tó fi lè rí bí ìlú Yorùbá so táwọn ọmọ ìgbà sọ pé no man's land ní ṣe wọ́n parọ́ náà ẹ̀rí dà àfi tá a bá lọ sínú tán but tó bá ti wọ Cardiff tó jẹ́ pé ìlú Wales ni wàá ti mọ̀ pé yes ìlú yìí kò kí n ṣe àwọn ilé ní èdè tí wọ́n wàá ti rí pé ó ti yàtọ̀ sí tó ti ń bọ̀ nínú the same country. So these are the things so ìtawà gan fi gbógun tira wa tá a mọ̀ ń gbà míì tá a fi ń fara wa sẹ́yìn tá a fi ń yẹ̀yẹ́ ara wa tá a ń rò pé agbọ́n kò sí ayé ti lajú àwa Yorùbá dẹ̀ ti rìn á ti travel káàkiri ó yẹ ká lè máa kí la wá kàwé fún kéèyàn kàwé kó ṣe kó dàbí ẹ tí ó kà torí o gbọ́dọ̀ lè ronú kó dẹ̀ mọ̀ wípé àṣà àti ìṣe ẹ ó ṣe pàtàkì must come first so tá a bá wo dáadáa gan àwọn tó kàwé gan ló túbọ̀ báyé wa jẹ́ because gbogbo àwọn lórí wa tá ní literate nínú wọn ṣé kò yẹ ká gbọ́n ká ṣe àtúnṣe sí gbogbo nǹkan tá à ń sọ yìí so mo sọ pé iṣẹ́ wà lọ́wọ́ àwa aráàlú náà pé láti máa pa kíyèsí gbogbo nǹkan náà kọ́ ló máa mọ̀ tán ṣùgbọ́n ó ṣe yẹn lánàá pé
gbogbo ìta ń sọ́nsìn látún sọ ẹnìkan fẹ́ gbé sàárẹ̀ àwa á máa gba nígbà kí lọ́nà àbáyọ tílẹ̀ wa ò ti fi ní bọ́ máa lọ́wọ́ torí nǹkan ti bàjẹ́ gan sẹ́yìn gbogbo ogun tá ẹ̀ṣẹ̀ ń jà ètò orógun ní gbogbo ìta ń jà ìsìn tá ń brainstorm tọ́pọ̀lọpọ̀ gan ti jókòó tán ti wo gbogbo ohun tá ti ń sọ ètò ìṣe ń lọ wípé kí wá lọ́nà àbáyọ mo understand gbogbo àwọn tó ń sọ pé kí lọ́nà àbáyọ èmi gan ti ń béèrè àwọn questions ẹ̀ mo dẹ̀ kọ́ mọ̀ pẹ̀lú àwọn analysis kan pé okay òun rèé kó ní kálukú kan kí ni solution wa but a fẹ́ sọ̀rọ̀ Yorùbá nation bí lónìí a kàn gbàbẹ̀ kọjá ni nígbà bá jáde again ní bóyá mi ò ìpìrì ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ ìbéèrè dẹ̀ lèmi gan fẹ́ jù sáwọn ọmọ Yorùbá pé wẹ́ pẹ̀lú eléyìí ó yá kí ni solution tó dá ti sọ so iṣẹ́ pọ̀ tí kì í ṣe kékeré lọ́wọ́ wa but mi ò ní tàn yín èmi gẹ́gẹ́ bí ẹnìkan o ẹ̀rù ń bà mí yes nítorí ohun tó ń ṣẹlẹ̀ kékeré ó ní bó ṣe jẹ́ o gbogbo ìgbésẹ̀ táwọn ará bí ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ó nídìí ó dẹ̀ lágbára ju bá a ṣe ń rò lọ mi ò dẹ̀ rí Yorùbá bí ìran tó ń sùn gidi tó ń sùn àsùnhànrún gidi pápá ìran Yorùbá àsùnhànrún ṣùgbọ́n mo mọ̀ pé àwọn gbarun mọ́lẹ̀ wọn bá wa ṣe mo dó báyìí náà. Bàbá àgbà rere ò ní tán lórílẹ̀ ẹ̀dá ó kàn yín ẹ̀gá mi sí máa ìkẹjọ ṣeun. mọ́ra mi múríkà mo kí gbogbo ilé o mo kí bàbá wa tán tí ń ṣèdánilẹ́kọ̀ọ́ látàárọ̀ mo fẹ́ gbé láti orí ibi tí ẹ sọ̀rọ̀ dé yẹn lórí wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé ibi tá a rò dé àbí bí ọwọ́ tí àwa Yorùbá fi mú ṣe mo wá fẹ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bí ìbéèrè ni ṣùgbọ́n màá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ màá dẹ̀ fẹ́ kẹ́yìn náà sọ̀rọ̀ lórí nǹkan tí n bá fi ṣe ìbéèrè yẹn lálákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ so mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ni èròǹgbà tiyín gẹ́gẹ́ bí bàbá wa lórí àwọn èèyàn Yorùbá gangan àwọn tó jẹ́ bí bàbá wa tó jẹ́ bí èèyàn jàǹkànjàǹkàn láwùjọ tí wọ́n wà nínú ẹ̀sìn àjòjì ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ ń consciously bàbá mi mo ṣe fẹ́ lo ọ̀rọ̀ yẹn ní Yorùbá ni tó yẹ pé wọ́n ń gbìyànjú wọ́n ń gbèrò láti jẹ́ kí àwọn ọmọ Yorùbá kan ṣì continue nínú àwọn ẹ̀sìn yẹn tẹ́ bá fẹ́ kí n dárúkọ kó lè yé yín dáadáa nǹkan tí mò ń sọ máa dárúkọ àwọn bàbá wa bí àwọn sheik lóríṣiríṣi àwọn sheik lágbàjì àwọn bàbá akéwùgbà gold nǹkan kan tó yẹ pé à ń rí nílẹ̀ wa báyìí pé ìgbésẹ̀ tó ń gbé lórí nǹkan tó ń gbàgbọ́ nípasẹ̀ ẹ̀sìn tó dẹ̀ ń fi ń kọ́ àwọn ọmọ Yorùbá tó máa jẹ́ future generation lọ́la implication àtàwọn ní other side náà irú àwọn bàbá bíi bàbá Adébóyè because ẹ bá wo ẹ̀sìn Christianity ní Nàìjíríà lénìí mi rò pa lè ka 1 to 10 biggest pastors láì má dárúkọ Yorùbá ní márùn-ún bẹ́ẹ̀ tó ní biggest congregation tẹ́ bá dẹ̀ lọ wo population congregation wọn substantial Yorùbá youth ló wà ńbẹ̀ so látòrí yẹn mo fẹ́ bọ́ sórí message tí wọ́n ń kọ́ wọn gangan so on the Islam side ẹ rí educational system yẹn nípasẹ̀ ilé kéwú tó dẹ̀ jẹ́ pé Arabic language tó yàtọ̀ sí Yorùbá language 100% náà fi ń kọ́ wọn àti content nǹkan tó ń kọ́ wọn nínú Al-Quran àwọn bàbá wa Àkànbí Ọlọ́ba àwọn bàbá wa MS bàbá Olówó Èkó àwọn màmá wa náà màmá Múlíká màmá Akẹ́jù màmá Big Joe gbogbo nǹkan tó ń kọ́ wọn lè kéwù yẹn ẹ mọ̀ bí ìgbà téèyàn bá mú physics textbook or téèyàn mú biology textbook gbogbo nǹkan tó ń kọ́ wọn lè kéwù yẹn tó wà nù ẹ̀ òun náà là ń kà nù Quran bí. The same thing on the Christian side náà gbogbo ìtàn yẹn
ìtàn àwọn ancestor ni. So kí ni ẹ̀yin fìlì pé impact yẹn ní Yorùbá land ní Sunday léni báyìí àmọ́bi tí a larger percentage of Yorùbá youth tó máa wà either church or mosque. Ẹ jọ̀ọ́ bàbá mi, ṣé ìyẹn ní future implication fún wa or not? And tá a bá dẹ̀ continue tó yẹ pé kò sí ṣẹ́bẹ̀ pé organized concerted effort ní kíní àwọn system méjèèjì tí mo describe ń sìn yẹn àsàlátù àti Sunday school ilé kéwú àti pastor school or church services oríṣiríṣi program náà dẹ̀ ní on a daily basis. So èmi lọ́kàn tèmi ara solution ní pé tí mò ń rò tí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí bàbá wa ó ní pé èmi rò pé àkọ́kọ́ need the concerted effort to stop these people because nǹkan tó ń ṣe gan ó directly ní ipa ṣe èmi rí gẹ́gẹ́ bí àwọn òyìnbó tó wá kó wa lẹ́rú wọ́n ti lọ ṣùgbọ́n àwọn tó wá gbéṣẹ́ fún rèé pé ẹ̀yin ni kẹ́ máa kó àwọn èèyàn yín ní ẹrú yẹn kó lè continue because nǹkan tó ń ṣe nìyẹn wọ́n líǹkì wa mọ́ àwọn ancestor tí ò kàn wá rárá tó fi di pé a fi ń ṣe ẹrú fún àwọn yẹn. So ìjẹ́ bàbá wa ṣé ẹ rò pé a need the concerted effort láti stop gross indoctrination tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí because indoctrination yẹn kò sí fún àwa tá a ti dàgbà báyìí. Àwọn ọmọ tó máa di 30 years 40 years lọ́la tó máa represent Yorùbá wọ́n wà lè kéwú bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ ṣe implication in the long term and the short term in the long term yẹn ò matter nítorí pé ojú ogun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí so we have to focus on the short term. Implication tó ní ó lágbára òun ló fi jẹ́ pé a gbọ́dọ̀ focus lórí pé kí la lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ti sọ̀nà lẹ́ẹ̀kan ṣe rí brainwashing nǹkan burúkú ni o ẹni tó bá lè dánú rò àbó lè kàn dádédé take decision táwa kan ti take kò mọ ọ̀rọ̀ ọ̀fẹ́ tí tọ́lọ́ ń fún òun. Poverty, illiteracy àti ọ̀nà àtijẹ àwọn ní key points tá a máa láti address lọ́rọ̀ tó wà nílẹ̀. Ṣé rí wọ́n impoverish àwọn èèyàn wa on purpose ni ká má tí máa sọ illiteracy. Kò sí ìwé tó lè kà kò sọgbọ́n tó lè gbọ́n Ọlọ́run má fi ìṣẹ́ bá wa jà. Ìṣẹ́ Ọlọ́run ní kò ní kẹ́ni kankan wa. Ṣé rí wọ́n ti so destroy àwọn èèyàn wa débi pé àtèmi àtẹ̀yin tá ń sọ̀rọ̀ yìí tó bá wọn sọ ohun tó máa tó yẹ pé àwọn gan máa benefit lára tó ń bá wọn sọ yẹn in the long term now not in the short term wọn kàn máa wẹ̀ bí ẹni torí òpè àbí pé ọ̀tá wọn àbí kékeré lè sọ yìí torí pé ìṣẹ́ ń bá wọn jà bó ṣe fẹ́ jẹun bó ṣe fẹ́ sanwó school àwọn ọmọ ẹ̀ bí landlord kò ṣe ní rí landlord kó máa sá torí pé ó ti jẹ gbèsè wọlé òun ló wà lórí ẹ̀ ohun tó ń bá a fà nínú ọpọlọ everything ibi everything wà ní tó jẹ́ èèyàn your own self ibi tó wà rè kò kọjá bíbá yìí nígbà tí bíbá yìí àwọn kan ti capture ẹ̀ wọ́n ti mú okun ẹ̀ wọ́n ti mú remote ẹ̀ dání ibi ń pa ẹ́ ó wá ló gbọ́n ebi ń pa ẹ́ ó ló kàwé kò sí nǹkan tó fẹ́ bá sọ tó fẹ́ wọ́n lè bí àwọn bàbá parí ẹ̀ ebi òun wọnú kọ́rọ̀ mi wọ̀ ọ́ so àwọn people ìmọ̀ tí wọ́n ń ṣe wọ́n mọ education wa torí education wa ní south west ló gbóná jù wọ́n bàjẹ́ ṣẹ́rí tábánikà máa ṣó yìí
a lè ṣẹ̀fọ̀ bí ogun along a lè fi kan pè kan ní ogun tó ti jà wá tó dẹ̀ yẹ pé ó máa ń ká mi lára tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lónìí ìfún àwọn mẹ́tò ti dàgbà tán ti gbàgbé wọ́n mọ̀ kì í ṣe pé wọ́n mọ̀ bọ́ wọ́n ti gbàgbé tó bá kàn wá ń sọ ní wọn pé òótọ́ ní ṣá òótọ́ mà ní bọ̀tíṣẹ́ ti wá gbàgbé ni àwa mọ ara wa mọ́ ó máa ń ká èmi torí mo dúpẹ́ lọ́wọ́ fún mi lórí ọ̀fẹ́ láti pé mo jẹ́yàn tó ti travel káàkiri lọ káàkiri gan mo dẹ̀ máa ń kò síbi tí mo dé mo kàn lọ kí n kàn débẹ̀ bóyá mo lọ ṣe tí mo ṣe àbí mo sọ lídé lọ ní kí n kàn máa enjoy ara mi kí n kàn mo máa lajú sílẹ̀ láti máa wòye láti máa béèrè láti máa tojúbọ̀ láti máa compare so pẹ̀lú bí mo ṣe wá rìn tó yẹn mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ mo dẹ̀ máa tún sọ lórí ètò yìí tá a bá ń sọ pé ìran mi ò sọ pé country o ní ìran tí Ọlọ́run nífẹ̀ẹ́ jù tí Ọlọ́run kẹ́ jù pẹ̀lú gbogbo nǹkan mi ò sọ pé Áfíríkà ò ní àgbáyé ni o ìran ká má sọ pé bóyá nítorí pé a fẹ́ wà báyà torí pé ọmọ káàró jire ni mí a gbọ́dọ̀ ká pé ó wá burú tán a gbọ́dọ̀ ká 5 ìyẹn tàbá sílẹ̀ àkọ́kọ́ ìkejì ìkẹta a gbọ́dọ̀ ká 5 kí ìran tó ń jẹ́ ìran Yorùbá má sí ń bẹ ṣùgbọ́n tábà kan sọ̀rọ̀ lónìí má kàn wò pé ìwọ Ọlọ́run ṣáwọn èèyàn wa ò mọ̀ ni wàá sọ mi láti rán àwọn èèyàn létí wá ní bẹ́ẹ̀ lómi ò tún mọ̀ ìran wa ò ń ṣèràn ibi táwa bára wa yìí ìbànújẹ́ ni ìbànújẹ́ gidi ni because ọ̀rọ̀ mi lélẹ̀ ju bí ìbá ṣe le fún wa láti pé ká lè tètè ja ogun yẹn nítorí pé ìwọ̀nba lèyàn lè ṣe pẹ̀lú ẹni tí ebi ń pa ọ́ kò sí tó fẹ́ sọ tó fẹ́ wọlé tí o tó bá gbọ́ bí tó ti gbọ́ yẹn náà tó ìdájí tó sọ gan ló wọlé tí because ó fẹ́ jẹun ó ebi ń pa kò lè wọlé lálọ́dún lóde ìrònú tí kò ti wà extremely battered orí ò lè ṣiṣẹ́ properly mọ́ on top of that ọ̀nà àbáyọ kan tó wá dúró lórí òun nìkan tí àáfà imam pastor olùṣọ́ àgùntàn ohun tó bá sọ ìyẹn kí nìyẹn dẹ̀ máa ṣe ìyẹn máa take advantage of him or her ni torí pé ìyẹn ló máa raise hope ẹ̀ tó bá ti gbàwẹ̀ biribiri 3 tó bá ti ṣe ká àwọn ms lọ́mọ Lárúbáwá tó bá ti ṣe astagafula bí kí n máa sọ mi ò bọ́ tó bá ti ṣe kí ní kakuru sí ìwọ̀ whatever ó bá ti mú hàn tú wọn máa wá tàn wọn hope nìkan ló ń keep wọn going òpó kan tó kù tí wọ́n dì mú nìyẹn kò sí nǹkan kan hope wípé ìyanu á ṣẹlẹ̀ àáfà ti sọ pé ìmáàmù ti sọ pé pásítọ̀ ti sọ pé orí hope yẹn ni wọ́n dúró lé lórí ìwọ kan wá dé ó wá ń bá wọn sọ ọ̀rọ̀ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ kó tiẹ̀ wọ wọn létí in the first place ìgbà tán bá lọ sí church gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ nínú ọ̀rọ̀ yín nísìn tàgbọ́n lọ sí mosque nìkan ìgbà yẹn ni wọ́n tún leave níwọ̀n bá 1-2 hours tán lò níbẹ̀ tán kọrin tán ṣàlélúyà tán ti ní tẹnìkan ti wá tó ti wá fún wọn ní first testimony tí pastor ti arrange tèmi náà máa tó dé o kìíní kan o n tó ń keep wọn going nìyẹn ṣe rí pé ṣe yẹn máa le díẹ̀ so kí wàá ló fẹ́ sọ fún ẹni tó yẹ pé the only hope ẹ̀ ó tún sọ pé kò ń ṣọ̀nà tẹbí dẹ̀ tún pa possibly ọpọlọ òṣìṣẹ́ dáadáa kò kàwé tí bá rà àwọn ọ̀dọ́ wa nísìnyí bá rí mi a ní masters ló wá ṣe masters ló wá ṣe obviously ti ní first degree tí n bá kàn engage báyìí tá bá kàn jọ sọ̀rọ̀ báyìí máa wò pé mẹ́ẹ̀ at 17 mo mọ àwọn nǹkan tí mo ti mọ̀ 17 pé kéèyàn ti parí secondary school ìwọ ti wá graduate ó ti wá sí UK ó ló wá ṣe masters mo wá gbé ọpọlọ ẹ̀yẹ̀ wò ọpọlọ ẹ̀ ò tiẹ̀ sí anywhere close
sí nǹkan tèmi ti mọ̀ at 17 ṣe rí pé wàhálà wà so educational system wa gan wọ́n ti bastardize ẹ̀. so iṣẹ́ yẹn ti wá jẹ́ káwọn ọ̀dọ́ wa máa ìjọmọlúàbí ìjẹ́ Yorùbá yẹn ti báwo làwọn ṣe fẹ́ lówó wọ́n kàn dé ṣe immorality ní àwùjọ wa gbogbo nǹkan ti dorí kodò so ogun yẹn ti pọ̀ jù táwọn yẹn wá ń jà on top of that àwọn kan fẹ́ gbalẹ̀ wa wọ́n fẹ́ sọ gbogbo adẹ́rú so gbogbo ẹ̀ làwọn náà dẹ̀ mọ̀ kò ṣẹ́yìn wọn kíní yìí ṣíṣẹ̀ntẹ̀lé ni ṣíṣẹ̀ntẹ̀lé wọ́n sọ jáde náà pé a gbọ́dọ̀ test slow fáwọn in terms of level of education káwọn náà kàn ṣe kíni ká lè catch up pẹ̀lú wa ẹ ó dàbí pé ayé Ṣáyé Ọbásanjọ́ náà ni ìkànnì wọn jáde tó sọ nígbà yẹn mi ò lè rántí ẹni tó sọ mọ́ you know káwọn lè catch up pẹ̀lú wa wọ́n mú quota system wa tọmọ tí ọ̀dọ́ tí wàá bá gba 60% táwọn gba 25% àwọn á lè wọ yunifásitì ìwọ ó gba 60-65 ó lè wọ àfi tó bá lọ score di 80-85 bó ṣe ń lọ nìyẹn so kíní kò ń ṣòní lákàndédé bára wa iṣẹ́ yìí wọ́n ti ṣe ṣẹ̀ntẹ̀lé wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi wá débi tó dé ó ti fẹ́ lè tán ká tó wake up but pẹ̀lú agbára àwọn ọmọlẹ́wà a máa jẹ́rìí wọn òun ni òfin ní dúró àwọn ọ̀dọ́ very very important ká máa target àwọn ọ̀dọ́ tí yẹ pé ọpọlọ wọn ó sì wà ń bẹ̀ ká dẹ̀ máa mọ bá ṣe máa bá wọn sọ̀rọ̀ tó máa sinking tó máa yé wọn dáadáa tí kì í ṣe pé kákan mú lérèfé tó bá yéèyàn délẹ̀délẹ̀ tó yé gan òun náà lè kó ọ lára pé because bá a ṣe ń bá a lọ inú mi dùn pé mo wo ó dùn mí mi mo bí mo sẹ́ndì show yẹn sí Òṣàtọ́lá ó dà pé Yorùbáwùyí ló ṣe show yẹn mo busy ganjọ́ tí mo ń sọ yìí ní ṣe ló yẹ kí n follow it up but ó dà pé Yorùbáwùyí ni but mo ṣe ń sọ yìí adìrẹ tó ń wò wá tó wo show yẹn nínú show yẹn Yorùbáwùyí play nǹkan tí kan nínú àwọn Fúlàní yẹn sọ Fúlàní yẹn ẹ rí pé èèyàn tó huge ni orí ìjókòó ló wà bẹ́ẹ̀ mọ̀ pé èèyàn tó ó dà pé ó bí brown láṣọ tó wọ̀ ó ní tí Tinubu bá kúrò ní ibẹ̀ ó ní kò sí ìran Yorùbá kan tí Nàìjíríà bá ń jẹ́ Nàìjíríà táyé bá ń jẹ́yé tó máa di president mọ́ mi ò rí interview yẹn gangan bọ̀ lórí Yorùbáwùyí ló kàn fi ṣètò ló play clip yẹn mo ní wow ṣótán ohun tí mo ti ń sọ rí àwọn Yorùbá kan ní ìyẹn possible kíní kan ó possible iṣẹ́ yẹn gan ti parí already n tó dẹ̀ sọ yẹn kò sí rọ́ńbẹ́ gbogbo kí ni lèmi ti sọ even kó tó di pé wọ́n ṣe election pé Tinubu débẹ̀ àníṣe 8 years tí Tinubu bá lò tó bá kú mẹ́ àfi kí àwọn nǹkan míì ṣẹlẹ̀ n tó sọ yẹn bó ṣe máa jẹ́ nìyẹn àfi tí kì í bá ṣe àwọn ní Tinubu padà gbé ìjọba fún tó bá máa kó mbẹ after 8 years pé Tinubu kó mbẹ ìjọba padà bọ́ sọ́wọ́ wọn kò sí nǹkan tó máa bó ṣe sọ yẹn ló ṣe máa rí kò sọmọ Yorùbá tó máa gbóhùn ẹ̀ mọ́ ó kò rújú èmi ti ṣàlàyé ẹ̀ sílẹ̀ láti more than 4 years ago inú mi wá dùn pé àwọn fúnra wọn tó ti wá sọ jáde nísìn so ojú ogun làwọn àṣẹ but mo ti sọ ìran Yorùbá à ń sùn ni o gbogbo àwọn olórí wa tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ń palẹ̀ kan yẹn àkọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ olórí lẹ́ ń wò tẹ́rù pé Yorùbá ọ̀pọ̀lọpọ̀ olórí wa tí ó ń ṣe Yorùbá o nínú ẹ̀sìn ni o lólóṣèlú ni o ní tàwádẹ̀ sọ pé ọmọ àlè olúwòsìn ọmọ àlè pọ̀ nínú wa ọ̀tọ̀ lọ́mọ àlè tààrà tó ń gan mọ̀pọ̀ ọmọ àlè ló ọmọ àlè dẹ́pọ̀ tí ò mọ̀pọ̀ ọmọ àlè ló ní ìgbà táwọn àṣẹṣẹ dé lóyìnbó la tó mọ̀ pé òwe táwọn bàbá wa máa ń pa tá ní ìyá lómẹ tó lọ́mọ ó ní ọ̀gbẹ́ni kan wọ́n pè ní Jerry Springer ní Amẹ́ríkà ńgbà kan ó máa ń ṣe show ìkan náà ṣe ní London bíbá ńgbà yẹn kíkẹ́ lórúkọ yẹn kíní kan Kai Jeremy Kai I think Jeremy Kai náà ni àbí something Kai ṣáà then Jerry Springer ní Amẹ́ríkà tó máa ń ṣe show táwọn èèyàn máa wá síbẹ̀ tá ní èmi ló lọ́mọ ìwọ kọ́ ló lọ́mọ wọ́n á ṣe DNA àwọn ní ọmọ àlè lọ́mọ ẹni yẹn bí kò ń ṣọmọ ẹ̀ ẹ̀yà ta ló wá máa jẹ́ a ní bóyá lágbájá ni
wọ́n á tún ṣe wọ́n á ní òun náà tún kọ́ ó yá tún ronú so tóbìnrin yẹn gan lè ronú kó dẹ̀ máa sọ bí ọkùnrin bíi 5-6 tí ò tí ì ṣe pé àwọn ló lọ́mọ so ló fi jẹ́ pé ìgbà míì gan obìnrin ò kí mẹ́ni tó lọ́mọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ó pọ̀ wọ́n pọ̀ láàrin wa tó yẹ pé ṣe mọ̀ pé àwọn náà wà láwọn ipò ọ̀gá ministry ọ̀gá custom ọ̀gá immigration àwọn èèyàn wa wọ́n dẹ̀ àwọn ìyá wa máa ń try láti pé kán déyàn wọ́n á lọ káàkiri wọ́n fẹ́ clear ẹ̀bù ní airport ọ̀gá custom wọ́n fẹ́ kọ́ wọn ṣiṣẹ́ ọ̀gá ministry ọ̀gá kìnìkan immigration wọ́n fẹ́ ṣe passport àwọn Fúlàní yẹn ló wà ní gbogbo wọ́n á wá máa yan àwọn èèyàn wa lálẹ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tó rò pé bàbá òun ni bàbá òun tó dẹ̀ ń hùwà bí ọmọ àlè ìwà tí bàbá ẹ̀ gangan tó lóyún yẹn ló ń wù kò ń ṣe ti bàbá ẹ̀ tó ń gan rò pé bàbá òun ni àdèmà ni Yorùbá ní mi o ọmọ kìnnìkan ni wá o kìnnìkan lágbólé wa o tó yẹ pé tán bá ṣe DNA òun gan àbí ẹ̀ gan máa wà shocked pé kò ń ṣe bàbá ẹ̀ gan lóyún òní but ìwà ẹ̀jẹ̀ Fúlàní tó wọ́n fi bí yẹn ló máa wù tó dẹ́ pé láì ṣe DNA òní ò lè mọ̀ náà bọ̀ nínú wa wọn àbí inú ọ̀rọ̀ wọn gbà mí wàá mọ̀ pé Fúlàní so wọ́n ti wọlé sí wa lára gan nǹkan ti bàjẹ́ gan tó pọ̀ tí ì ṣe kékeré over the years so iṣẹ́ tó wà láti ṣe òṣìṣẹ́ kékeré o but gbogbo àwa tá a jọ ń wo ètò ìtọ́ra àwọn Fúlàní yẹn náà wà ibà wọn pọ̀ bí tán wò wá ó lè jẹ́ pé ìdajì àwa táwọn ibà gan Fúlàní ni wọ́n you know ẹ̀rí pé wọn pé wọlé lónìí kan wá gíw kan wá sọ pé kìnìkan wọn kàn dákẹ́ síbẹ̀ you know so àwa ọmọ ọkọ a ní dákẹ́ a máa ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ yìí là ń sọ torí generation tiwa yẹn náà tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn you know gbogbo àwọn àkànbí ọlọ́ba yìí náà ẹ̀fà tó fi another 10 years kún ìjì tiwọn náà àwọn náà tún ti síwájú so àwọn tó ń bọ̀ àwọn ọ̀dọ́ yẹn àwọn gangan a gbọ́dọ̀ máa target wọn torí tí wọ́n là ń sọ tí wọ́n gan àwọn gangan ní kíní ìkànjú torí àwọn generation olúwa ayé àtàwọn tán tún jẹ́ gbé bàbá tiwa àwọn míì ti fi ìwà ìbìkítà ìjẹkújẹ àbòsí ọ̀tẹ̀ brainwashing ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti fi balẹ̀ Yorùbá jẹ́ gan alákìyèsí so iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣàtúnṣe tí kì í ṣe kékeré so mo dóbẹ̀ yẹn náà mi ò mọ̀ bóyá mo ti answer question yẹn àbí ó ṣẹ́kù aborúbọyé. Bàbá mi ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ ṣeun gbogbo àlàyé yín ló pátápátá látàárọ̀ mi mo kàn wá glued mọ́ àwọn nǹkan tẹ̀ ń sọ mo kàn wá kò stick sí bíbá látàrí mi fẹ́ miss any information ṣẹ́rí ẹ ti sọ léè tó pọ̀ náà rọ̀ èmi kàn fẹ́ fi àfikún síbẹ̀ ni lórí àwọn èròǹgbà bá ṣe lè ṣe é tí a lè fi máa rí àwọn ọ̀dọ́ yìí lò nítorí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀dọ́ yìí ìmí inú wọn ó ti wà distracted débi wípé tẹ bá tiẹ̀ fẹ́ pé jókòó fẹ́ bá sọ̀rọ̀ pé wà ọ̀rọ̀ ilẹ̀ wa yìí ṣé wò mọ́kàn tó ń ṣe lóògbọ́n pa Fúlàní ṣe mọ̀ kò tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ò kíyèsí wọn tiẹ̀ mọ́kàn tó ń ṣẹlẹ̀ ilé yìí ló jẹ́ kó kíyèsí míì túbọ̀ sínú yahoo lọ́ntì ẹ̀ owó everybody ń wá so èmi wá wò pé okay irú àwọn ọ̀dọ́ yìí bóyá ká tún wá another age category ká tiẹ̀ wá àwọn ọmọ tó wà ní kindergarten ẹ mọ̀ irú weapon ti bẹ́ẹ̀ ni nítorí àwọn yẹn náà ọ̀dọ́ yẹn náà ti gíràn lọ́wọ́lọ́wọ́ tó wà yìí àwọn náà ti gíràn so wá wò pé gbogbo àwọn ọmọ tá bá fẹ́ mú yìí tá bá ti mú ọ láti kékeré bẹ́ẹ̀ yẹn irinṣẹ́ tí Fúlàní lò fún wa la máa lò fún wọn ṣe mọ̀ pé ẹni àwọn Fúlàní ní sùúrù gan ẹni wọ́n lè ní sùúrù 100 years bẹ́ẹ̀ irinṣẹ́ náà làwọn náà máa lò àwọn náà máa bẹ̀rẹ̀ láti foundation báyìí mo rántí ìgbà tí mo wà ní secondary school àwọn ìwé kan wà tí wọ́n wá ń pín fún wa lọ́fẹ̀ẹ́ àwọn Christians nígbà táwọn school gbà yẹn àwọn New Testament ìwé pẹlẹbẹ kékeré wọn ó máa ń jọ mí lójú kan gbà yẹn torí ọ̀fẹ́ ló máa fún wa máa bá wọn fún mi textbook ọ̀fẹ́ ṣe mọ̀ ibi tí kìíní ẹ̀ so much tó máa mú mi lọ́kàn dé máa wò ó pé ara àwọn nǹkan yìí ọgbọ́n tọkọ wa náà nìyẹn àwọn ọgbọ́n táwa náà máa lò fún wọn náà nìyẹn àwọn náà máa wá jókòó àwọn ìtàn àwọn ancestors wa yìí látòrí àwọn irúnmọlẹ̀ títí lórí àwọn òòṣà títí lórí àwọn bàbá wa lówó lọ́wọ́ títí lórí gbogbo pátápátá bí a kà fi sínú pamphlet kan náà bí a níwèé kan bí a kọ̀ jẹ́ kékeré
ká wá rí àwọn tá a bá wá rí àwọn tó ní gbìyànjú láti ṣe àbí àwọn tá a rí tó tọ́pọ̀ àwọn rẹ́dì láti fira wọn lẹ́tọ́ bá fi wọlé tí ara wọn láti máa distribute àwọn wéyìí ní gbogbo àwọn agbègbè bóyá schools ní ògbé ládùúgbò ni o ká tiẹ̀ máa fún àwọn ọmọ kékeré àwọn ọmọ kindergarten bó jẹ́ já àwọn ọmọ àtàwọn ọ̀dọ́ tó bá ní interest nínú ẹ̀ náà ibẹ̀ a lè bẹ̀rẹ̀ láti ibẹ̀ so táwọn náà bá ti ní ìwé yẹn lọ́wọ́ tó ti ń kà á tó ti ń ṣe ibẹ̀ lọ́tọ́ bá bẹ̀rẹ̀ sí ní mọ̀tọ̀ irú ìtàn Ṣàngó Tẹ́sọ títí Rúmọlẹ̀ àti títí Aláàfin àkọsíbẹ̀ akọ̀lẹ̀ kọ́ bí summary síbẹ̀ tí wọ́n bá fẹ́ further education tó bá fẹ́ more explanation alẹ́ ẹ̀ṣẹ̀ wá sọ pókè bóyá kátúwá bá ṣe máa gbìyànjú tábàárẹ àwọn tó nífọ̀n tó léegun láàrin wálẹ̀ Yorùbá tí wọ́n bá lè tún dá TV station lẹ̀ tó jẹ́ ti Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan tó máa sọ bẹ́ẹ̀ ìtàn Yorùbá ìtàn àwọn Rúmọlẹ̀ yìí àmọ́ wá láwọn àgbà tó máa jẹ́ pé bóyá group kan tó jẹ́ pé àwọn ọlọ́mọ máa verify gbogbo information kan tó gbé sáfẹ́fẹ́ nítorí ṣe mọ̀ pé ìtàn Yorùbá ó lọ síwájú lọ sẹ́yìn ni so wọ́n lè forí korí pòkè ìtàn lè ló ṣe gbé jáde tí ẹnu wa bá ti kó níbẹ̀ from there then a tún lè mú àwọn ìwé kan bí a kà ṣe ń comic àwọn nígbà tá a wà kékeré nígbà àwọn comics àwọn Marvel comics nígbà tá a bá ṣe ń kà ń gbà yẹn ká fi àwọn Rúmọlẹ̀ wa náà ká máa fi ṣe fún àwọn ọmọ kékeré tí wọ́n bá ti rí wọn nínú comics wọ́n ti rí a máa jọ wọ́n lójú láti kékeré yẹn lọ́ máa fi bẹ̀rẹ̀ sí ó ti yé so àwọn nǹkan tèmi kàn ní kí n chip in yẹn tí mo fi pé nítorí pé tá a bá ní ká máa sọ lọ báyìí àwọn ọ̀dọ́ náà wọ́n ti wà distracted already ẹ má yẹn parọ́ fún yín bọ̀ kò sí bó ṣe fẹ́ jẹ́ èmi mọ̀ pé bó bá ṣe ń bá lọ yìí ojú wa ló ti lé lọ́dọ̀ Olódùmarè àtàwọn Rúmọlẹ̀ kò lé o wọ́n ti jí wa a dẹ̀ ti jí ìgbà tá ti bẹ̀rẹ̀ ní àjò yẹn kò sọ̀rọ̀ mbẹ́ mọ́ so nǹkan tá a máa ṣe tá a máa fi gbé táwa náà bá wá lọ àwọn ọmọ yìí náà a máa jẹ́ kó yé wọn gbogbo bí Fúlàní gbogbo bá ṣe àwọn ilẹ̀ Ìlọrin a máa kọ́ sódùwẹ̀ fún wọn bá ṣe gbalẹ̀ lọ́rin táwọn náà bá ti ń kà tó bá ti ní mọ̀ ẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ wá pàpà lọ skul mọ́tọ́ pàpà lọ kọ́ṣẹ́ tó lọ kọ́ ọ mọ̀ pé àwọn ti ní basics ẹ̀ láti ilẹ̀ ìyẹn bá máa prepare wọn fọjọ́ ọ̀la pé irọ́ o àti kàárí o bó ṣe lọ lílé àmọ́ nígbà tí ò sí irú yẹn kò sígbà tí wọn ò ní gbàgbé wọ́n fẹ́ bọ́kọ̀ wọ́n láwọn yọ history a máa fi tipátipá máa gbé history a máa gbé wọ street ṣèbí skul lọ ti yọ àwọ street abẹ́rẹ́ ṣe lè pè fún wọn so èmi kàn fi pé opportunity ta ní í ṣe ni wípé èèyàn wa ló wà ń bẹ̀ sí gbogbo iye ọdún mẹ́jọ tó fẹ́ lò ọ̀rọ̀ Tẹ́sọ mo ríro gan torí pé Tinubu náà ní last man standing mi rò pé nìkan tó tún wà tó nífọ̀n tó léegun tó jẹ́ wípé irú gbogbo àwọn reforms tó fẹ́ ṣe èyí tó máa lè ṣe tí wọ́n àwọn Fúlàní ò tàbí táwọn ará bí yóò ti níwà kan tó máa ṣe sọ̀rọ̀ ẹ̀ so opportunity ta ní náà ni pé táìmù láàrin 8 years yìí la lè ṣe transformation la lè sáré ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí so nǹkan tí èmi kàn feel tí mo ní kí n chip in ní bàbá mi ẹ kú ètò ọ̀nà àtúkọ̀ ẹ ṣe nǹkan méjì mo kàn máa sáré sọ sí ọ̀rọ̀ Tẹ́sọ sílẹ̀ yẹn desperate situation need desperate and urgent action. Sorry mi ò fẹ́ sóyìnbó yẹn inú ọ̀rọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ̀rọ̀ àwọn kindergarten òótọ́ ni bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n omi ti fẹ́ ti ẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu gbogbo ń tá ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú àsìkò ìyẹn lèmi ti ń tẹnumọ́ láti bí 4-5 years ago gbogbo ń tá ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú time tó bá di ìgbà báyìí tá a bá ti bọ́ mo ṣe analysis ni ó wà detailed àwọn kan lè wà lórí iṣẹ́ ìtàn ti gbọ́ tán mọ̀ ọ́ ṣàtọ̀là mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ tí kò sẹ́ni tó gbọ́ tí ó ní wow so àwọn ọ̀dọ́ tá ń sọ kindergarten kan tó di pé wọ́n di ẹni tó lè ṣe nǹkan tó máa lè yọ wá lóko ẹrú ní time mọ́ ṣẹ́dẹ̀ wá rí gbogbo nǹkan iṣẹ́ yẹn kò ṣe kátà lè ṣe a lè ṣe but n tèmi ń sọ ni wípé ìgbà tí àwọn tẹ́yìn ń sọ yìí kan tó di pé wọ́n mature àbọ̀rọ̀ mi ò yé ohun tán lọ́kọ́ yẹn ó lè má wúlò mọ́ nítorí pé nǹkan ti lè ẹ ó yé mi bàbá mi kò ní rí bá ṣe fẹ́ anyway I know that. bí kàn tí pẹ̀lú ara àwọn solutions ni kò sígbà táwọn ìgbà láti máa bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀ náà anyway. ẹ̀rí ìlú máa ń
ìlú máa ń ní olórí for a reason ni. Leadership matters a lot. Ṣé rí àwọn tá a lè ṣe ó pọ̀ but tí àwọn tó jó lórí ká bá dẹ̀ sọ pé ó jó lórí àwọn governors especially ẹ tẹ̀ jẹ́ ká gbàgbé president tọ́rọ̀pọ̀lọpọ̀ máa ń kọ́ àwọn governors yẹn ní agbára gan tí wọ́n bá unite tí wọ́n rí bá a ṣe ń rí ìgbésẹ̀ tán lè gbé pọ̀ in terms of pé láti tètè wake àwọn ọ̀dọ́ àti láti pé ká lè tètè débi tá a lọ even yàtọ̀ sí president ṣùgbọ́n táwọn olórí wa ò bá gbogbo ṣe sọ síwájú wípé báwo làwọn olórí wa ṣe ń rò tí kò bá ń ṣe pé àwọn bàbá wa kan ti fi ẹ̀mí wọn dí tí wọ́n ti jagun tán ti ṣe gbogbo tá a ti sọ síwájú yẹn ẹ̀yin ò lè di gọ́vnà lónìí ẹ̀yin tẹ́ ń pera yín ní pápá kinní kan tẹ́ ń kọ́ cathedral bàbá kinní kan ọlọ́run kinní kan adébóyè ẹ lè jẹ́ adébóyè kankan ẹ lè jẹ́ ẹ lè sínú ẹ̀sìn ẹ̀yin tẹ́jọ́ lórí ẹ̀sìn ìwé mùsùlùmí gan nílẹ̀ yorùbá tẹ́jọ́ ọmọ yorùbá ẹrú lẹ máa jẹ́ lábẹ́ fúlàní náà báwùsá ṣe ń jẹ́rú lábẹ́ wọn gbogbo ìrànwọ́ ẹrú ni nìbá ti jẹ́ lónìí pátápátá gbogbo ẹnìkan sẹ́nítọ̀ láti àkúrẹ́ yàtọ̀ wọ̀ láti kíní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ fúlàní ni wọ́n bá jẹ́ wọ́n dẹ̀ ti ń ṣe kíni wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn náà sílẹ̀ ìyẹn ni invasion of the Fulanis into our space ní ọdún 8 tí Buhari débẹ̀ tó ń kó wọn wọlé láti Chad, Mali, Senegal, Niger, Guinea invasion yẹn wọ́n ṣe on purpose ni wọ́n mọ̀ tán ṣe o wọ́n fẹ́ parí iṣẹ́ wa ni wọ́n máa ń fi invasion gbalẹ̀ onílẹ̀ ni kò kí ń ṣe new trick in the book kò dẹ̀ kí ń fail kò kí ń fail ọ̀nà kan tó lè gbà fail ni pé ìran tán fẹ́ fi gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tètè mọ̀ pé nǹkan tán fẹ́ ṣe fún wa rèé kó take action nígbà tó yẹ kó take action tó bá ti dúró kò sí bó ṣe fẹ́ ṣe wọ́n máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹgbẹ́ yín ni kí lamẹ́ríkà fi gba gbogbo ilẹ̀ tán gbà lọ́wọ́ Mexico invasion ni wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìgbà tán máa gbé ogun gan láti gbalẹ̀ Mexico kò bá má sí nǹkan kan tó ń jẹ́ Mexico mọ́ lónìí tí bá ṣe ọpẹ́lọpẹ́ Spain tó dá sí tó bá wọn bẹ̀bẹ̀ ẹ wá gbogbo ilẹ̀ tán gbà lọ́wọ́ Spain gbogbo Nevada gbogbo California gbogbo Texas nìkan tóbi ju gbogbo Nàìjíríà lọ California nìkan tóbi ju gbogbo Nàìjíríà lọ kẹ́lẹ́ mọ́rú ilẹ̀ tán gbà lọ́wọ́ Mexico ìwọ̀nba kékeré tó kù yẹn gan wọ́n fẹ́ gba gbogbo ẹ̀tàn ní báwo l'Amẹ́ríkà ṣe bẹ̀rẹ̀ invasion dá wọn sí wọn láàrin ó yá ẹ máa fẹ́ wọn ẹ máa pọ̀ sí láàrin wọn lónìí tá ń sọ̀rọ̀ wọ́n bí àwọn ọmọ kan nílẹ̀ Yorùbá Fúlàní ni wọ́n bí àwọn kan bẹ́ẹ̀ lánàá wọ́n máa bí àwọn kan bẹ́ẹ̀ lọ́la àwọn kan fẹ́ ọkọ wọ́n fẹ́ yàwó lónìí nílẹ̀ Yorùbá Fúlàní náà fẹ́ wọ́n fẹ́ yàwó lónìí Fúlàní ni wọ́n fẹ́ wọ́n ṣe máa iṣẹ́ tí invasion ṣe nìyẹn ẹni tó bá rí lẹ́gbẹ̀ẹ́ náà òun ló máa fall in love pẹ̀lú ọmọ Yorùbá kan bá Fúlàní kan sùn lọ́wọ́lọ́wọ́ báyìí tó máa di ọmọ àwọn yẹn náà máa pọ̀ sí láàrin wa Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní Yorùbá Fúlàní tí wọ́n á pọ̀ sí ju tẹ́tẹ́lẹ̀ lọ bí Ìlọrin ṣe di yánmayánmá yẹn wọ́n á sọ̀rọ̀ gan yányányányá tí ò dalẹ̀ tán ti di òun náà sọ gbogbo alárí kí ìkan lẹ́nu jẹ́ mẹ́ta tán ni question kan táwọn ọmọ Ìlọrin ò lè dáhùn mọ́ sí ni pé ṣé Yorùbá ni àbí Fúlàní wọn ẹ ṣáà jẹ́ ká gbà pé Ìlọrin ni mí so ó ní wọ́n ṣe dá àwọn Fúlàní yẹn wọlé iṣẹ́ tí Buhari parí nìyẹn that is Fulanization ló máa lead sí Islamization bọ́n ṣe ń pọ̀ sí láàrin wa la bẹ̀rẹ̀ sí weak ní ìwọ gan tó jọmọ Yorùbá ló ti bẹ̀rẹ̀ sí bá Fúlàní tán ok ṣé òṣàtọ́lánsìn kó dé Nàìjíríà lọ́la kó lọ kí àǹtí ẹ̀ kan ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kan tó fi sílẹ̀ ní Nàìjíríà bóyá bí 10 years ago tí ó ti ju bóyá bí ọmọ ọdún 10 bí ọmọ ọdún mélòó kan lọ Rashidi ńkọ́ àkàndá àti ti marry last week náà ni sọmọ Ìjẹ̀bú Àbí náà ló fẹ́ ọmọ Fúlàní kan lẹ́gbẹ̀ẹ́ ìgbà ló fẹ́ ṣé òṣàtánà náà ṣé kò ti bá Fúlàní tán Fúlàní Yorùbá Fúlàní a máa pọ̀ sí Fúlàní gan fúnra wọn wọ́n pọ̀ sí Yorùbá tó bá Fúlàní tán àwọn náà pọ̀ sí ó ti tán it's a matter of time tí nǹkan kan báyìí ń jẹ́ wọ́n Nàìjíríà a máa dẹ́rù wọn gbẹ̀yìn ni kò sí bá ṣe fẹ́ ṣe àfi kí Ọlọ́run bá wa ṣe kí Tinubu ṣe restructuring kò sí nǹkan tá a lè ṣe sí mọ́.
because agbára burúkú ló wà ní ọwọ́ president. Àwa Yorùbá fún èmi o, èmi Yorùbá ti prove ẹ̀ fún èmi, mo ti sọ lẹ́ẹ̀kan mo dẹ̀ máa tún sọ wípé anybody lè jáde kó sọ̀rọ̀ irọ́ ni anigba irọ́ ni. Yorùbá máa wo báyìí ni kò sẹ́ńtà ṣe anything tágbára bá ti padà sí wọn lọ́wọ́. Ṣàríà wo wọn kí ni kó wá jẹ́ Buhari ló wà ń bẹ́nu lásìkò yìí tọ́nà fẹ́ gbé ṣàríà wọ Ìlọrin ẹ̀wọ̀ Ọ̀yọ́ owó Èkìtì. Kò sí Yorùbá kan tá a sọ nǹkan kan irọ́ ni anigba nígbà kí ni ṣé Buhari ò lọ́dún mẹ́jọ àbí kí a máa rán ara létí gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà yìí Buhari. Kò sí èèyàn kan ọmọ Yorùbá kankan tó jáde tó sọ̀rọ̀. Àtẹ tó kàwé àtẹ tí ó kà àti pásítọ̀ àtàfà àti imam àti babaláwo àtàràlú àti kò séèyàn kan tó challenge Fúlàní o nítorí everybody ń bẹ̀rù agbára presidency àtàwọn governors oníkàlùkù ń wò ní bọ̀ wọ́n á mú Fúlàní within 48 hours wọ́n á fi wọ́n lẹ̀ kí ló ṣẹlẹ̀ order from above oníkàlùkù ṣàǹdúró ọ̀nà jẹ́ election káti ẹ̀ fọmọ tiwa síbẹ̀ káti ẹ̀ fọmọ tiwa síbẹ̀ àwọn yín ẹ fọmọ yín síbẹ̀ lẹ́yìn ọdún mẹ́jọ ń kọ́. fẹ́ béèrè kan ní bàbá mi. ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ sí lórí lórí ọ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ ṣe ní president lágbára gan pẹ̀lú bí a ṣe ń bá lọ yìí ṣé ẹ feel pé nǹkan tó máa pàpà gbẹ̀yìn ọ̀rọ̀ wa Nàìjíríà náà ni wípé nǹkan méjì ni kò sígbà tí restructuring ò ní wáyé tí restructuring ò bá pàpà wáyé tí Tinubu bá fi lè kúrò bẹ́ẹ̀ kò sígbà tí Nàìjíríà ò ní pín yà. ẹyẹ sọ fún mi ọ̀nà tó máa gbà pín tí Tinubu bá kó bẹ́ẹ̀ tó gbàgbára padà fún Fúlàní. ṣe rí nǹkan tó bí. èmi kwẹ́sàn lèmi gèmí kan tí mo ti ń béèrè ẹ̀ ti pẹ́ náà. mo yé mi Tinubu bá kó bẹ́ẹ̀ tó gbàgbára padà fún wọn so kí la fẹ́ ṣe. rí nǹkan tó wà bẹ́ẹ̀ sí ni pé ọ̀pọ̀ pé gbélé tó sì ń ṣe wá tẹ́lẹ̀ tá a sì ń yọ̀ tẹ́lẹ̀ tá a sọ pé Fúlàní ń pa wá lóko ó ń ṣe gbogbo ẹ̀ èmi a sì ń wò pé kò tí ì dojú ẹ̀ bí a torí pé àdóde Tinubu kò dé ni la sì fi ní sùúrù àmọ́ nígbà tóun ti dé sìn tá a dẹ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà tó bá lọ a lérò pé bóyá anybody tún lè débẹ̀ pẹ̀lú kan tẹ́ sọ kalẹ̀ tẹ́ ní ara Fúlàní kan ti sọ tó ti lẹ́yìn Tinubu bá lọ Yorùbá kankan ò lè débẹ̀ mo mọ̀ pé ibi tí wàhálà máa ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nìyẹn kò sígbà kò lè last Nàìjíríà ò lè last ọ̀rẹ́ nítorí Nàìjíríà ti dé brink tó wà sí wọ́n ti fẹ́ fàájà tó ti yé so then táwọn ò bá ti ebi máa ń sọ ṣe rí nǹkan tó bá ti lè mú kí ṣẹ̀ṣe ká mú ṣẹ̀ṣe wá ní kókó dùn tá a bá ti ń rúbọ bó bá jẹ́ pé rúbọ tá a máa rúbọ tí Nàìjíríà fi pínyà tó máa fi bẹ́ẹ̀ wá ní ẹja àtẹpamọ́ ìrúbọ ibi tí mo ti sọ pé ọ̀rọ̀ wa ti solution ni bá dẹ̀ jẹ́ pé ìbò tá a máa rú náà tó bá dẹ̀ jẹ́ pé. àtẹ̀mí àtẹ̀yìn torí Fúlàní náà tó gbógun ti yẹbọ ẹlẹ́bọ ẹbọ dá ẹbọ ṣe fún yín àwọn gan mọ tó ń ṣe wọn fẹ́ bẹ fún yín jẹ fún yín torí ọmọ pé òun lọ. àwọn wà nígbà a máa ṣẹ̀ṣẹ̀ wá yẹbọ ẹ̀ ń ṣe àwọn máa gbé ní kiri títì báyìí sí ni. of course. a ṣe tẹsẹ̀ bọ́ báyìí ni. gbogbo kan tá a máa ṣe é sí ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ àwọn olùmọ̀lẹ̀ báyìí bí tá à ń bá lọ yìí. nígbà náà ti mọ àríyé sọ lórí àwọn ọ̀dọ́ náà. wọ́n ti mẹ́bọ́ táwọn bàbá ń pa wọ́n lọ́yẹ́ Ògùn Òṣogbo. àwa ṣáà ń gbé so wọ́n láti gbàjẹ́ fún yín. organize àwọn ọ̀dọ́ tá à ń educate wọn anyway.